wọ́n ti yọ alága Kansu Ìjẹ̀bú East tí wọ́n dá dúró nípò. Pínpín ti padà pín báyìí, òpin ti padà dé bá àsìkò ìṣèjọba alága Kansu Ìjẹ̀bú East Honorable Wálé Adédayọ̀ pẹ̀lú bí àwọn kánsílò ìjọba ìbílẹ̀ náà ṣe jókòó tí wọ́n sì fẹnukò pé àwọn ti yọ nípò. Ọkùnrin yìí ni wọ́n ti kọ́kọ́ fòfin dè pé kó gbélé ẹ̀ látàrí ẹ̀sùn pé ó ṣe àwọn owó ìlú kan kúmọkùmọ àti àwọn ẹ̀sùn míì tó farapẹ́. Lẹ́yìn ìpàdé tí àwọn kánsílò náà ṣe lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 14 oṣù kẹsàn-án ọdún yìí ni wọ́n panupọ̀ tí wọ́n yọ alága náà nípò bí ẹni yọ jìgá. Nínú àtẹ̀jáde kan tí adarí ilé Honorable Fáṣèyí Akíndélé fi léde ló ti fìkátọ́ pé ọkùnrin náà jẹ̀bi àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn án, kò sì yẹ ẹlẹ́ni tí àbá máa pè ní alága. Ó sọ báyìí pé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìgbà tá a ti pe Honorable Wálé Adédayọ̀ tí kò dá wa lóhùn, ṣùgbọ́n lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ó padà yọjú sí àwọn kánsẹ́lọ̀ mọ́kànlá tí wọ́n ń ṣojú ìjọba ìbílẹ̀ East tó sì fi ẹnu ara rẹ̀ wá jẹ́wọ́ níwájú gbogbo àwa kánsẹ́lọ̀ náà pé lóòótọ́ lòun darí àwọn owó tí ìjọba ìpínlẹ̀ Ògùn fi ránṣẹ́ sí àpò àsùnwọ̀n ìjọba ìbílẹ̀ yìí sápò ara òun, léyìí tó tako nǹkan tí ìjọba ní kí a fi owó náà ṣe. Ó gbà pé òun náwó kánsù náà di oṣù kẹjọ ọdún 2023, léyìí tó yàtọ̀ sí ohun tí òfin là kalẹ̀ pé kò gbọdọ̀ náwó ju oṣù kẹta ọdún 2023 yìí lọ. Ó jẹ́wọ́ pé lóòótọ́ ni òun fi mílíọ̀nù 5 náírà ó lé díẹ̀ 5.2 mílíọ̀nù kan àga àti tábìlì 20 fún àwọn ọmọ iléèwé dípò 410 àga tí ìjọba ní kí ó kàn 290 chairs. Bákan náà ló ní lóòótọ́ lòun ní kí wọ́n máa já tíkẹ́ẹ̀tì fáwọn ọlọ́kadà àti onímọ́tò níjọba ìbílẹ̀ náà, ṣùgbọ́n àwọn adarí ilé rán létí pé ká ní àwọn buwọ́lù ni gbogbo àwọn làwọn máa fọwọ́ sí ìwé rẹ̀. Gbogbo àwọn ẹ̀sùn yìí ló jẹ̀bi ẹ̀ tó sì ti ṣẹ̀ sí òfin ìpínlẹ̀ náà tọdún 2006 léyìí tí ìjìyà rẹ̀ jẹ́ yíyọ kúrò nípò. Lẹ́yìn ìjíròrò fún wákàtí 3 gbáko ní ìdìbò wáyé lórí ẹ̀. Àwọn kánsẹ́lọ̀ 5 dìbò kí a yọ kúrò nípò nígbà táwọn 4 ní kí a má yọ tí ẹnìkan kò sì wá. Fún ìdí èyí, ìbò tó pọ̀jù ni adarí ilé fàṣẹ sí tí wọ́n sì kéde pé wọ́n ti yọ Honorable Wálé Adédayọ̀ kúrò nípò alága ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú East. Tẹ́ ò bá gbàgbé, àárọ̀ ọjọ́ 21 oṣù kẹjọ ni wọ́n dá alága náà dúró lẹ́yìn tí wọ́n ti fi ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sùn ìwà àjẹbánu àti ṣíṣe owó ìlú kúmọkùmọ kàn án, tí wọ́n sì ní kó yọjú sí ìjókòó ilé lọ́jọ́ 14 oṣù kẹsàn-án ọdún 2023 yìí kí àwọn lè ráàyè ṣe àwọn kíniwí ìwádìí lórí àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn án náà. Ṣùgbọ́n ní báyìí wọ́n ló jẹ̀bi àwọn ẹ̀sùn náà, àwọn sì ti yọ kúrò nípò gẹ́gẹ́ bí alága. Bámúbámú ni àwọn ẹ̀ṣọ́ aláàbò àti àwọn agbófinró kún inú kánsù náà lásìkò tí wọ́n ń ṣe ìgbẹ́jọ́ lọ́wọ́. Kódà àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ gan kò lóǹkà. Àwọn ọlọ́pàá sì ni wọ́n ń ṣọ́ ọkùnrin náà lọ́wọ́ lẹ́sẹ̀ títí tí ìjókòó náà fi parí. Lẹ́yìn ìgbẹ́jọ́ ni alága kánsù náà bá àwọn oníròyìn sọ̀rọ̀ lórí ìrọ̀lóyè rẹ̀. Ó bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ àwọn kánsẹ́lọ̀ náà tó sì ní níṣe ni wọ́n ya sinimá tí àwọn ará Abẹ́òkúta kọ fún wọn, àti pé wíwá tóun wá sí ìjókòó náà òun kò mú àwọn ìwé tí ẹ̀rí bí àwọn ti náwó wà nínú rẹ̀, wọ́n kàn ń bi òun sì ń fèsì bí òun ti rántí ni. Ó sọ báyìí: mo wà ní ọ̀gbẹ̀sẹ̀ láàárọ̀ yìí láti wá jẹ́ pé wọn bí wọ́n ti ránṣẹ́ pè mí, mi ò sì gbé àwọn ìwé kankan dání, ṣùgbọ́n mo ní kí wọ́n lọ wo ibi tí à ń kọ àwọn ẹ̀rí owó tí à ń ná sí láti lè ràn wọ́n lọ́wọ́ nínú ìwádìí wọn. Mo mọ̀ dájú pé àwọn ará Abẹ́òkúta ló gbéṣẹ́ tí wọ́n ń jẹ́ náà rán wọn, léyìí tí wọ́n ṣẹ́ kanlẹ̀ pé kò rí bẹ́ẹ̀ torí pé bọ́ọ̀sì tó gbé gbogbo wọn wá yẹn jẹ́ ti ìjọba ìpínlẹ̀. Mi ò ní ìṣòro kankan pẹ̀lú ìyẹn ṣá. Mo sọ fún wọn kí wọ́n yẹ àwọn àkọsílẹ̀ wa àtẹ̀yìnwá wò torí pé gbogbo nǹkan tí kò wá bá ń ṣe la máa gba ẹ̀san ẹ̀. Mi ò sì ṣe èyí nítorí tèmi, tàwọn olùgbé ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú East ni mò ń ṣe. Mo ti ṣe ojúṣe mi gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ Afẹ́nifẹ́re. Mo sì ti kọ̀wé sí àwọn aṣáájú wa láti jẹ́ kí wọ́n mọ ìdí tí a kò fi ráyè ṣiṣẹ́ tó pọ̀ látìgbà tí a ti wọlé sípò, èyí tó dẹ̀ kù di ìgbà tí a bá délé ẹjọ́. Jamiu Àbáyọ̀mí ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ Aláròyé Online TV.